the first meeting tí Sheikh Habib tó máa ní pẹ̀lú Sultan mo tẹ̀lé wọn lọ́dún náà ó dùn mí tí àwọn kinní wọn yóò ṣiṣẹ́ mi bá máa ń show àwọn pictures yẹn fún yín ní hòtẹ́ẹ̀lì kan nìbàdàn Àríṣekọ́lá wà láyé ńgbà náà bóyá 2006 or 2005 2006 or 2007 sẹ́sìmọ́ Sheikh Habib a very straight person a blatant person ọ̀rọ̀ oṣù la fẹ́ sọ àmọ́ àwọn nǹkan kan bẹ tẹ́ ń ṣe ládùúgbò yìí báwa ṣe ń rọ́ṣù lọ́dọ̀ títí wà lélẹ̀ àmọ́ yìí ṣe ń rọ́ṣù lọ́dọ̀ títí kò tálì pẹ̀lú tí mímọ̀ ń sọ wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn fún Sultan kọ́nà wọ́n mú àwọn research work kan dání tó pé wọ́n gbà fúnṣọ kékeré náà béèrè rẹ̀ níjọ́ náà lọ́hùn kó tó wá di pílà pẹ̀lú àwọn Professor Gwandu ọlọ́run kó bá foríjì ní Sokoto òun ló lórí àwọn tó ń wọ oṣù ní òun ló lórí àwọn Elite Research Committee ní Sokoto ní Palace Professor Gwandu ó ní àwọn ọjọ́ kan tó pé Sheikh Habib lọ Sokoto ni wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ táwọn náà lọ́wọ́ ṣùgbọ́n àwọn náà tẹ̀fẹ́ bá wọn rí bọ́sẹ̀ ń wò ṣé bẹ́ẹ̀ ni ilẹ̀ wa ń sọ wípé ní ọ̀rọ̀ wíwá là ń sọ kì í sọ̀rọ̀ ní Lagos State ayan moon sighting committee ní Lagos State bíi 10 sí 11 torí pé ní wọ́n sì ní kí a bẹ̀rẹ̀ iṣẹ́ àwa tá wà active nínú committee yẹn àjù 5 lọ the first conference tá a máa ṣe lórí moon sighting yìí ó lélẹ́yìí ọdún wo lélẹ̀ 2010 July 31st 2010 contemporary issues surrounding moon sighting and solar timing ọlọ́run kó bá foríjì ìmáàmù àgbà náà gbogbo àwọn divisional ìmáàmù pátá òun náà jẹ́ chief host I invite Professor Gwandu wájọ́ náà lọ́hùn kan wá àwa tá a jẹ́ mẹ́mbà ní Professor Tajin Gbadamosi Sheikh Habib Adam Abdullahi Ustaz Muhyiddin Abdulkadir láti Badagry Sheikh Mansour Mọ́jọ́lágbé láti Ìkòròdú the Mufti of Ìkòròdú the Sheikh Abdulkadir Kabayi Ìṣọ̀lá Director of Afa Abdulrahman Ahmed Nasara Mr. Nazaruddin Sheikh Zikillah Shafi Sheikh Mujtaba Jiwa Shoaib Abdallah Brother Kamaldeen Yasin Brother Abdulbari Karim Ustaz Emir Shitu gbogbo àwọn tá ìdí ń bẹnu òwe yìí tí wọ́n bá tẹ̀ tí wọ́n bá ṣe tá a bá tẹ̀lé ní ní problem rárá ọ̀pọ̀lọpọ̀ oṣù tá à ń sọ̀rọ̀ ń parẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ń bẹ̀rẹ̀ àwa ṣàlàyé gbogbo ẹ̀ sínú ìwé yìí what is crescent hilal aṣàlàyé original qadim Nigeria new order nígbà tí Supreme Council inaugurate National Moon Sighting Committee this is 2009 gbogbo ẹ̀ la ṣàlàyé síbẹ̀ ẹnìkan wá dé nísìnyí wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu ṣáká ìyí kí ni ìyàjú títí wọn Sheikh Habib náà lè ṣe gbogbo wá sí gbogbo division márààrún tá a tún wá lọ wọ́n wá sí kúrò àwọn náà ṣe lecture ìyẹn ọ̀kan àtúnwá pé South West Moon Sighting Committee tún wá wà member South West Moon Sighting Committee tó pé à ń relate pẹ̀lú ara wa ìyẹn ló mú ká organize ká invite àwọn National Moon Sighting Committee wá sí Rapita ní 2017 interaction between National and Southwest Moon Sighting Committee on crescent sighting technicalities and equipment níbo làwọn tán yẹnu sọ̀rọ̀ jàtìjàtì ibo ni wọ́n wà for God's sake. ó ní èrò ọkọ̀ Sheikh Habib mẹ́rin àwọn ni chairman Southwest Moon Sighting Committee Dr. Afis Wale oní National Moon Sighting Committee chairman ọlọ́run kó bá foríyìn ó ti sáláì sí nísìn ẹni náà fàájú ní chairman nísìn ó ní gbogbo àwọn ẹ̀sẹ̀ àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá pátápátá ló pé jọ́ta wí ẹ̀bá certificate tá a fún gbogbo àwọn tó participate certificate tá a fún gbogbo àwọn tó participate nínú ẹ̀ ó lélẹ̀ àti wá fẹ́ràn gbogbo wọn yẹn ṣé àwa là ń wá ìṣọ̀kan ní àbáwọ̀ là ń dàrú ṣé kàlámù náà ń wá ìṣọ̀kan ní àbáwọ̀ wọn ń dàrú ok ní tí wọ́n fẹ́ sọ fún wa ní pé ní níjọ́ tí mímọ̀ bá ò tí ò bá ti lead àwùjọ mọ́ àwùjọ mọ́ lọ bí arun ni yóò sì mọ ìgbà yẹn ní disun tí ó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ ìmọ̀ ní mọ̀ kọ́ọ̀sì unity
ignorance ni máa ń cause disunity torí pé onímọ̀ ò ní gbà fáláì mọ̀kan aljahiluna li ahli ilmi àdáwò aláìmọ̀kan ọ̀tá ní ọmọ bó ní mímọ̀ ṣe ó yà mí lẹ́nu ìmọ̀ wọ́n wà jáde wọ́n ní ṣe oṣù yẹn oṣùjọ́ sunday yẹn táwọn níjọ́ sunday yẹn oṣù yẹn kìí ṣoṣù ọjọ́ tẹ́ ẹ bá katira dáadáa tẹ́ ẹ bá katira àìrìn yín àìlájú yín ó jẹ́ ká mọ̀ ibi tọ́pọ̀lọpọ̀ yín kù sí ẹ wà ń sàlẹ̀ ṣe é mọ dísà tí mi láàrin ìwọ pẹ̀lú oṣù nísàlẹ̀ tó wà the distance between you that is on the earth pẹ̀lú ẹni tó ń wo oṣù àti dísà tí mi láàrin ṣọ́mọ dísà ṣẹ̀ ọwọ́ ń fi ojú rẹ ọ fi ń wo sáìsì oṣù alábìsí ni ẹ má bá wọn jà tápẹ àpẹẹrẹ àlùkìyámọ̀ ni ẹlẹ́wọ̀n ní sọ yìí Bukhari àti sọ yìí Muslim ó ní bẹ́ẹ̀ ó ní tẹ́ bá ti rí téèyàn bá ti ń fi ojú fẹ́ oṣù báyìí pé oṣù yìí ibnu lẹ́lẹ́tẹ́ ni oṣù yìí ibnu kíní ni irú oṣù bẹ́ẹ̀ irú gbà bẹ́ẹ̀ àsìkò tó bá ti ń fojú fẹ́ oṣù ẹgbà pé àlùkìyámọ̀ ti dénú gbogbo wa àfa ìmáàmù chief ìmáàmù professor tó ń fojú jọ Sunday tó ń gbé ní àwọn tánkìrún jọ Sunday ń ṣàlàyé fún ọ ibi tó ti rọ́ǹgì ìmọ̀ ni ó sọ ìpínlẹ̀ lágbájá rọ́ǹgì nígbà tí ọmọ iléèwé bá ṣiṣẹ́ tó bá gbé ìwé lọ fún tíṣà rẹ̀ kí ló ṣe yóò máa kẹ̀ kí ló lè tó fi rọ́ǹgì kan tí fi máàkì kan. tó ló mọ̀ jùlọ. tó bá ń pè ní tàlàfà àti ń wá kásọ̀ kan lórí mímọ̀ he is the number one on the list. kò sí ẹ̀ lè sọ kan lórí àìmọ̀ kan torí pé ìmọ̀ ní máa darí èèyàn àìmọ̀ kan kọ́ ni máa darí ẹ̀ ìtẹ́ èèyàn bá sì mọ̀ tó bá dáa lójú kódà kó jẹ́ nìkan ló kú pẹ̀lú ẹ̀ kò ní banújẹ́ torí pé ní káwọn èèyàn wá dé lọ́sọ̀ ní àwọn tí wọn mọ̀ bí tá a ti bẹ̀rẹ̀ fún ọmọ rú ìyànjú tá a ti ṣe lórí wípé ní ẹ̀wọ̀n lámọ́jọ́ àwẹ̀ kalẹ̀ ẹ lọ wá mímọ̀ ní tí ò bá yé yín ẹ béèrè rábítà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sẹnu yánmọ̀yánmọ̀ yìí rábítà ju gbogbo wọn lọ rábítà tó ń dákalẹ̀ ní 1964 rábítà is 61 years old now gbogbo àwọn tó ń sẹnu yánmọ̀yánmọ̀ yìí èwo ló ti wọ 60 years nínú gbogbo wọn ìtí wọ́n ń bẹ nínú constitution rábítà yìí kà fún yín lálẹ́ yìí ìgbìyànjú sí tí ara mọ̀ ṣe lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá lọ lẹ́ka as-sawm wal fitri ẹ ti rí yànjú tí ṣe kàdá mọ̀ ṣe nínú rẹ̀ ń bẹ̀ láti dáadáa wá bàbá ní for almost 40 years làwọn tí ń fi ìrírí oṣù ilẹ̀ haúsá bẹ̀rẹ̀ àwẹ̀ àti túnú ó wá díjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ ha sọ́mọ̀ títí yín ò tiẹ̀ dàrújọ́ kan rí ni èyí tí àdìsí ànẹ́bísọ́lá ṣe sọ pé ní wà ń gúnmọ̀ alaykum fàkímìlù ṣàbán 30 kò tiẹ̀ ṣẹlẹ̀ rí ni wọ́n ṣe wàhálà bẹ́ẹ̀ fa kan tó wá conclude sínú resolution tí rábítà ń lò láti 1964 títí dìsí táwọn ẹgbẹ́ kan tí wọn ò tó nǹkan kan tí wọn ò jẹ́ nǹkan kan tání rábítà ń bẹ lábẹ́ àwọn ẹgbẹ́ tí wọ́n dákàrẹ̀ tí ò tí wọ 10 years lẹ́kọ̀ọ́ síwájú kí Sultan tó dé ní baba Sheikh Habibullah ni wọ́n ti máa lọ sí meteorological department lóṣòdì láti lọ lè gba kí ni weather status àbí tún ní àwọn professor yìí náà wọ́n tún máa dáńpẹ́ ní ilmul arsad al-jawiya meteorology science àwọn tí ẹ pé ní sọ́mọ̀ làwọn òfurufú làwọn ń sọ tí wọ́n ò sọ oṣù òfurufú làwọn ń sọ bóò ní òfurufú ṣe rí weather wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ decades wọ́n fi ṣe ìgbà tí sultan gan tẹ̀ tó wá dé gan àwọn ni wọ́n mọ sọjọ́ tọ́dún Islam ó bẹ̀rẹ̀ ká tó ń bẹ̀ wọ́n àwọn ni wọ́n mọ sọjọ́ tí eléyìí ti wà látọjú ayé Sheikh Adam rahimahullah ta'ala àti ìbẹ̀ni ibẹ̀ ní Sheikh al-Markaz wọ́n gbé tuntun ní ìdé aburú bẹ́ẹ̀ bí pé kéèyàn tẹ̀lé tí organizer kan bá ń ṣe tó ń belong sí tó bá lẹ̀ ni ṣe bí wọ́n mọ̀ sí tẹ̀tìwérù rẹ ni tẹ̀tìwérù rẹ̀ tí wọ́n ṣe òun náà bá débi pé ní kán mọ́ organize seminar oríṣiríṣi nígbà yẹn àwọn iṣẹ́ ara mọ̀ wọ́n organize seminar fún Ru'yatul Hilal
àwa kọ release jọ́ta bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní blackmail Rabita adé ń sọ fún yín pé ẹ lọ kẹ́kọ̀ọ́ fákìdì rúlà wọ́n ti ń bẹ̀rù àdìsí calculation ní ọ̀nà mẹ́ta la máa ń bá wọn bẹ̀rẹ̀ ní oṣù tó ti wọ̀ ní Saudi ibi tí wọ́n ti rí oṣù ní Tumer Abdullah Kuderi ó ní super sighter for the past 90 years mo ti ń follow rẹ̀ bọ̀ wá ìmọ̀ àbá náà wà bọ́ lórí mímbà rí jìnnà wà ń sọ pé àbíkù base ìjàmbá àbíkù base náà kọ́ mọ́rọ́ ṣọ́ọ̀tì sí ní 1948 ní 1940 mo wá wò báyìí pé Wikipedia nítorí lè mú lórí Wikipedia lọ́nà lè mú gbogbo tí ń sọ lórí mímbà orí Wikipedia ló ti mú bí sẹ́ńkà ni mo gọ́gùn lórí Wikipedia gbogbo tó kọ́ sórí Wikipedia plagiarism ló tún ṣe ẹ́ intihal. So torí àwẹ̀ Ọlọ́run àtàwọn tó túnú àtàwọn tó túnú jọ àmọ́ káwá torí pé ní àwa ó sọ káwá fi ìmọ̀ ṣàlàyé fún yín ni. lórí ẹ̀ náà ni bàbá ọ̀nà wo la lè gbà ṣọ̀kan tá a lè gbà tí kò ní sí gbogbo wọ́wọ́ yìí tí a mọ̀ pé ọjọ́ báyìí abẹ́rẹ́ àwẹ̀ ọjọ́ báyìí a máa parí àwẹ̀. ó dìgbà tá a bá mọ̀ tí a bá mọ̀ ẹsẹ̀ iná ló fà láfi lọ lè gbé àwọn national mosaic wá wọ́n sì wájọ́ náà Sheikh Habib náà sọ̀rọ̀ pé lọ́dọ̀ táwọn calculation làwọn ń lò nílẹ̀ Yorùbá ò calculation tó lọ pẹ̀lú sighting. I'm one of the national mosaic committee member. Gbogbo àwọn members kò sí single member kan tó sọ wípé ní oṣù ṣe rí níjọ́ Saturday. Kò sí. ọ̀nà oníwọ̀n gbà announce nígbà tí àwọn mẹ́ta sọ kò sí lórí ẹ̀. Ó ní ọdún kan Ọlọ́run ṣàlékún dáadáa fún àwọn Professor Olóyèdè by 2013 nọ́pọ̀ sórí social nọ́pọ̀ sórí tẹ́lẹ̀ gbẹ̀dá oṣù yẹn léyìí òṣèré o after ìṣáyìí ni congestion ṣẹlẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ aago mẹ́sàn-án àbágún mọ́kànlá alẹ́ àwọn àṣọ tẹ́lẹ̀ àwọn lóṣù ní aago méje gbogbo àwọn kẹta ń sọ lélẹ̀ ìmọ̀ jẹ́ aláti ní adopted criteria njẹ́ òní jẹ́ kí wà láwà nù adopted criteria adéjọ́ lọ mo ti lọ sọ́dọ̀ Sultan a lọ sí ọ̀dọ̀ Emir Sokoto of Sheikh Sanusi Lamido yes onítọ̀hún náà ń sọ iṣẹ́ kájọ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ àwọn kan ló ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwọn tó torí bẹ́ẹ̀ tálí bára wa sọ lálẹ́ yìí ní ṣókí ni a ti wá fi kíní kalẹ̀ fún ẹni a ti rí i pé ní bí náà ò bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà a ti create WhatsApp group wọ́n dàbí pé láwọn èèyàn need enlightenment lórí crescent wọ́n ní díẹ̀ àwọn tó fẹ́ gbọ́ gba àwọn tí ò sì ní gbọ́ tó pé alágídí ni wọ́n wà wọn bá ní wọ́n tún ní 27 of Ramadan wọ́n túnú àmọ́ ìmọ̀ abùkù ní fún Saudi tó jí gbogbo bọ́sẹ̀ ní àwọn sọ́dọ̀ wà tó káwọn sọ́dọ̀ sí ma bá wọn sọ̀rọ̀ kọ́mọ̀ tẹ̀lé ìmọ̀ wọn wẹ̀ sí nìyẹn kí ni yàtọ̀ ìwọ tó bímọ obìnrin tó ọlọ́lẹ́kọ́ lẹ́kọ̀ọ́ kó lórí di mẹ́tì kọ́ adékọ́ ní kòkòrò sí ẹkọ́ máa dúró nulẹ̀ owó ọ̀fọwọ́ ṣòfò ọwọ́ èsì fúnṣọ ọmọ ọtúnba fúnṣọ àlùmọ̀ ìsìlámì àdé. ó tọ́ níbẹ̀. ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.